جهارا الله أيا صلاتي أيا سر الحقيقة يا صلاتي أيا سر النجاة للأنام أيا أمن فكن معني صلاتي سلام على الوفاء زد سلاما صلاتي أحمد غوث أنا ما يا أهل الشمائل سيلوني ننظر محمد بيوني يا أهل الشمائل زيلوني انظر محمد بيوني يا أهل الصفا والعرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل جيلاني بأحمد شيخ صلاتي ساقيا بذات اللذات ساقيا بغير الآنات إلهي بسيد سيد الجيلاني ماذا لقلبي لبيك 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 سعديك تسل شواغل بهواك صنعاجي سر الرحمن يحيى صلاتي خادمكم يحيى صلاتي خادمكم بخاري صلاتي خادمكم أمير لجيش خادمكم من مشربكم من مذهبكم ناوي سواء بيدتكم دوام بسيد الجيلاني لا إله إلا الله 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 محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زد رحمة يا إلهي آمين لشيخ يحيى صلاتي زد رحمة يا إلهي لشيخ يحيى صلاتي الله زد رحمة يا إلهي لشيخ يحيى صلاتي 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 الله زد رحمة يا إلهي لشيخ يحيى صلاتي زد رحمة يا إلهي لشيخ يحيى صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. آمين. gbogbo olóríire tí ń bá ń bẹ ní àyè yìí dákun fún mi ní ìṣẹ́jú márùn. àfáwà Gaothu Shabaab ní kí wọ́n há oúnjẹ Adamallahu hayatahu. nítorí wípé lásìkò yìí kódà ká jẹun kúrò nílé ebi gbọ́dọ̀ ti máa pa wá. lásìkò yìí kódà ká jẹun kúrò nílé. o tó ti ń jó pẹ́nu. gbogbo ẹni tó bá mọ̀ pé nǹkan kan lòun ó tún jẹ tóun bá délé tó bá jẹun alẹ́ láàyè ìyá yín kan náà ló ti jẹ tàárọ̀ la. Iyakumullahu.
Ọlọ́run lọ́ba tí fún yàn jẹ tí kì í screenshot. Allah. Ọlọ́run lọ́ba tí fún yàn jẹ tí kì í ṣèrègùn. Kò sí ní gbé kámẹ́rà. Kò sí ní gbé kámẹ́rà. Gbogbo ẹ̀dá tó bá fẹ́ k'Ọlọ́run máa ṣe fóun táyé ò ní mọ bí ń ti ń ṣe tí wọ́n kàn sáà mọ́ rí pé ń ṣe ni kó bá ń tẹ́wọ́ rẹ̀ méjèèjì. Yàtọ̀ sáwọn Gaothu Shabaab tá a mọ̀ pé gbogbo fóònù wọn wọ́n ń bùn wọn ni èyí tó ra ó mọ̀ pé ìsanwó ẹ̀ tán. Èyí tó dáa àwọn ni pé kò jù ú sí àpò. Iyakumullahu. À ń sì jọ ń lo iPhone kò túmọ̀ sí pàlà tí kan náà lájọ ń gbà. Ó ti mẹ́lòmíì la bá fẹ́ kí ọwọ́ àná ọwọ́ àkọ́jú iPhone sí wa báyìí. Ṣé ẹnìkan náà ṣé ìyàn kan náà lájọ ń pè ìyàn kan náà ní pè wá sórí ẹ̀. Kí wá pọ̀ wájú. Sálà tí kan náà lájọ ní lórí ẹ̀. Wọ́n tó ń lo iPhone tó ń ya kírẹ́dìtì tó ń ya dátà. Dákun tí bá kókó tẹ ọwọ́ rẹ méjì síwájú Ọlọ́run kó wá wí sókè pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa ala alihi. Wa ala alihi. Wa asahabihi. Wa asahabihi. Wa sallim. Wa sallim. Dákun amira mẹ́ta tó nítumọ̀. Amina. Odi méní. Amina. Odi méjì. Amina ya Allah. Mo kí ẹ say to the governor. Adamullahu hayatahu. Huh? SSA to the governor. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Àlùbáríkọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Èyàn ò rí pé pẹ̀lú ìtẹríba lẹ fi ń náwó. Déédéé owó tó yẹ kẹ́ ẹ ní kí wọ́n mú lọ fún yàn àbí kí wọ́n ní kẹ́nìyàn wá gbà. Ẹ̀yin lẹ́tù wá mú lọ. 10,000 lẹ́lòmí olóhùn ó ṣe fún wa yóò máa ní ṣé òṣè ti rí wáyà yẹn ṣé òyìnbó wọn ń wojú owó tó sẹ́ndì lọ. Ìyẹn ṣe máa ń ṣe 10,000 tó lòun ó ṣe wáyà ṣé òṣè ti rí wáyà yẹn ó fẹ́ kàn fún wọn ní wáyà látẹ̀yìn nù wáyà àwọn náà mọ ibi tó ti wá ẹ wá ń fi ìtẹríba ẹ fi ń nà Ọlọ́run ní para lẹ́yìn láéláé. Àmín. bí ó bá tún yàtọ̀ sí yóò máa dá sí ni. Àmín. Mo kí baba Amirul Shabaab. Adamallahu hayatahu. Àti àfáwà Aljamali. Adamallahu hayatahuma. Àkó ìjẹ púpọ̀ nítorí wípé ẹ ṣe ń nu àfóhùn wà sí ni torí pé màlúmọ́tì yẹn pọ̀ gan. Kálukú ló sì ní ibi tọ́lọ́hun ọbọ̀ pin sí sórí ibi táyé ò tí fi mọ̀ ọ́ ni pé ojú kan ló sì wà so sì rí kíw darí hùn tó o bá dàrú wọn ní rí ọ àfi kó wá dimension míì tó gbà ní ọ̀nà àfáà yìí táyé ò fi rí ọ sórí òun fẹ́yìn tó gírí òun gbé kámẹ́rà síwájú rẹ̀ òun tán rẹ̀ ní òun aláyì Ayé ti kú mbẹ. ayé ti kúrò mẹ́ yàtọ̀ síyàwó rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n láìkì rẹ̀ ẹnìkankan ò ní gbọ́ o ẹnìkankan ò ní gbọ́ o kí ni tuntun tó fẹ́ mú afáyé ìtayé fẹ́ gbọ́nù Amirul Shabaab Ọlọ́run ní jó bàjẹ́ fún yín láyé Àmín. kátó lè tọ́ bá kò ká máa náwó kése kó kàn sún rárá fún wa o lè sún rárá fún wa ká máa náwó agbọ̀n tá a fẹ́ nítorí ẹ̀ náwó ni ẹ̀ ń fún wa ní tó ṣe déédéé ara wa ni sórí wọ́n tó ń kì wá tá a sá mírí lẹ́mẹ̀wá hùn o ti kógi bò wá ní hùn o kàn ń jẹ gílò lòsì kò jẹjà mọ́ kò jẹ tọ́kì mọ́ ń sàn ń jẹ gílò ni oníjẹkújẹ Amirul Shabaab Ọlọ́run níjó bàjẹ́ fún yín. Àmín. Àtàfà wa Aljamali. Àwọn tiẹ̀ ga púpọ̀ ọ sì rí i pé gbogbo àwọn tó bá ga báwọn tá ń nà báwọn ìsàlẹ̀ náà máa ga dáadáa. Ayakumullahu. ẹ̀bùn thyroid lọ́lọ́mọ fúnrú àwọn báwọn. Mo kí àwọn yín ó kú oríire ó kù jẹ́ nǹkan rìbìtì sẹ́nu wúyẹ́ Ọlọ́run níjó bàjẹ́ fún láéláé. Àmín. Àmín fún wọn. Àmín ya Allah. Mo kí Alhaji wa Idris. Adamallahu hayatahu. Ẹ rí i pé mò ń ṣe kíkí yẹn ní kéékèèké torí pé mo ti ní ìfẹ́ lò jù ṣẹ́jú 5 lọ torí ìjọba àsìkò. Alhaji wa Idris olùnífẹ̀ẹ́ àwọn àfáà ni Ọlọ́run ò ní yí yín padà sáìdá. Àmín. Àwọn èèyàn sáámi fún wọn o. Àmín. Tipẹ́tipẹ́ la ti mọ̀ yín a sì bá gbéraga nú ọ̀rọ̀ yín rí pẹ̀lú ń tẹ́ fún wa pẹ̀lú ìtẹríba ni kò sí ní téèyàn fẹ́ fún wa láyé tó lè ní ká fọ́ mọ́ àwọn tá a lè fọ́ fún làwọn tí wọ́n fún wa ní nǹkan nígbà tá a ti ní kápá àti rà
ẹni ó fún ọ láṣọ ńgbà tó o tí ì rówó ra ru aṣọ bẹ́ẹ̀ olóore rẹ nù ẹni ó fún ọ lóúnjẹ nígbà tó o tí ì ní kápá kó o ra ru oúnjẹ yẹn olóore rẹ nìyẹn o gbọ́mọ wá kí ẹ̀ ní nísìn reaction tó bá fi fún wa lówó la fẹ́ wò kí ló ń fún wa má àtá ní Allahu khairum mimma atakum Allah. kò sí tó fẹ́ fún wa tọ́lọ́hún ò ti fún wa reaction tó bá fi fún wa láfi appreciate ẹ̀ Haji Idris kò ní bàjẹ́ fún yín àtọ̀rẹ́ yín Àmín. ó kọ́ wọn mo ti ń la wọ́n ti máa sọ̀rọ̀ yín fún mi dáadáa ntáyé bá sì ń sọ lẹ́yìn rẹ̀ òun gangan lọ́rọ̀ o sórí gbogbo èyí tí wọ́n ń sọ lójú rẹ̀ kò kí ń sọ̀rọ̀ o wọ́n máa yìn ẹ́ lójú ẹ ni wọ́n lè yìn ẹ́ lójú rẹ̀ kan bú ọ lẹ́yìn ẹ̀yìn ẹ gangan ló dẹ̀ ṣe pàtàkì jù nǹkan sọ lẹ́yìn yín dáa púpọ̀ ń júwe pé èèyàn gidi ni wọ́n ẹ̀yin méjèèjì kú òníyà yín mo kí àfa wa Albasiti Ògo àgbáyé. Ògo àgbáyé ni a máa mú máìkì dání ní síbi ká má sọ ọ́ lẹ̀ mọ́ ni ọ̀rọ̀ pọ̀ kéńgbé ọ̀rọ̀ Ògo àgbáyé Albasiti ilal amami iznillah. Àmín. mo fi yín mo fi kí bàbá tí wọ́n jókòó tì yín Al-Abrar mo kí foreign ẹ rí i pé foreign kan smile látàárọ̀ má ṣe tọwọ́ bọ ìta látàárọ̀ nù nígbà foreign dé tí mo rà bó o ní àmọ́ kú oríire oríire yìí pọ̀ ó ní bàbá ìmọ̀ pé nǹkan kan ń bẹ lábẹ́ mi láti jọ yìí ibi tí inú mi ó di alẹ́ ọ̀la àfi kí ayé máa wọ ọmọ àmọ́ ẹjọ́ ń lọ sẹ́kọ̀ọ́ ni wọ́n ní pẹ̀lú dùnú tí bàbá wa Mọ̀lánà Al-Mukhtar tàtìbọ̀ àwọn lọ́kàn ẹ dákun gbogbo olórí ètò wa yẹn àyínà àtẹnu odidi kan fún Sheikh Ahmad Al-Mukhtar ọlọ́mọdé ọmọ bànújẹ́ láéláé. Àmín. bisimilahi inna atoyinaka. bisimilahi rahman rahim inna atayinaka al-kawthar. fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. Àmín. ẹ̀rí pé dimension bòmí ni fọ́rin gbà wọ́n ṣe wáàsí wọ́n dẹ̀ tún yín ànábì wọ́n mú un mọ́ra wọn ni ó wàá mọ nǹkan kan ṣe ó mọ́mọ́dí wù ṣe ó mẹ́mísì ṣe ó mọ́ wáàsí ṣe ó mọ́ kùránì ká wọ́n á gbé kùránì fún ọ wọ́n gbé máìkì fún ọ wá bú ẹkún ìwọ ló pa nẹ́bì ni ó yẹ kó ní nǹkan kan tó mọ̀ ṣe táyé ó mọ̀ pé nǹkan yìí ó mọ̀ ṣe àbáfọ́rìn owó yẹn ti bú ó ti tayọ ntẹ́yẹn máa dáwọ́ bò wàláyé ẹni ẹ bá pọ́nlé lẹ́wọ́de rẹ̀ lẹ́ni kó sẹ́ni owó epo irú àwọn Gaothu Shabaab ló lè pè wá tá a máa wá tá a dẹ̀ ní béèrè jẹ́ kí n jẹ́ o àfáàndá ló sọ omi depo owó làwọn sọ depo. karamọ́dẹ ni. tí wàá ní o fẹ́ jẹ́ àlùbáríkà ìṣẹ́jú ní àlùbáríkà fi ń dá àlùbọ́sà bí èèyàn bá máa rìníw rẹ̀ àfi kó rìníw rẹ̀ ni àlùbọ́sà sì máa ń tètè bàjẹ́ àlùbáríkà títí láéláé ni bó o bá máa rìníw àlùbáríkà yẹn ó máa dà àlùbọ́sà mọ́ ẹ lọ́wọ́ tó wà ló fẹ́ jẹ́ àlùbáríkà mi wàá tẹ owó epo ní o báfàndá ti sọ omi depo làwa náà ń sọ owó depo ọlọ́run níjó bàjẹ́ fún yín. Àmín. bàbá wa Abu Jamal ọlọ́run níjó bàjẹ́ fún yín. Àmín. ẹ̀rí pé dúdú dáadáa mo láìkì àwọ̀ yín. dúdú wọn yanjú. mo láìkì dáadáa yín kò ní bàjẹ́ fún yín láéláé. Àmín. ẹ bá rírun gbọ̀n wọn èèyàn ò rí kó kúnná kò yẹ ṣe kọ́ǹpù ló ya ìyẹn ọwọ́ ti tọwọ́ bọ̀ ọ̀tọ̀ lèyí tí kọ́ǹpù máa ń yá ọ̀tọ̀ lèyí tí ọwọ́ máa ń yá. Yakumullahu. kò ní bàjẹ́ fún yín. Àmín. àwọn bàbá wa tí wọ́n náwó fún wa Alhaji wa Muhammad Said ọlọ́run la láàrọ̀ naam arówó sàdínì abápéyàn bá ń kọ́lé ó lè má rí ilé kọ́ kọ́dà ó lè má ra lẹ̀ aláwo la bí olówó lọ́mọ o gbogbo bọ́lá kalẹ̀ ní àfa ebi ti ń pa látọ̀sán o Adésínà ti sọ kọ́kọ́rọ́ nù aláìlà ìlà ọláńsílẹ̀ ò tí ì ra lẹ̀ ọlọ́run níjó bàjẹ́ fún yín bàbá. Àmín. àlùbáríkọ láwọn ẹni ọlọ́run. Àmín. bẹ́ẹ̀ tí ń nà yìí ìlọ́po bẹ́ẹ̀ lọ́nà mẹ́wàá olúwa kó bá a ṣe fún yín. Àmín. bí mo ti wí fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wá ní ẹ̀ńtọ́rẹ́jì náà olúwa kójú orí bẹ̀ fẹ́yìn náà. Àmín ya àlùbáríkọ Allah. láwọn ẹni ọlọ́run gbogbo ẹ̀yin àfa wa pátá tí mò ń wò yín tẹ́yìn náà ń wò mí oríire tó rí bú òní gbẹ̀yìn ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan. Àmín. gbogbo ẹ̀yin ìyá wa pátá àtẹ̀yí tó jẹ́ tòkunbọ̀ àtẹ̀yí tó jẹ́ registered gbogbo yín ọlọ́run forí ire kalẹ̀ yín o. Àmín.
àlùbáríkọ láwọn ẹni Ọlọ́run. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ Tòkunbọ̀ ẹ jẹ́ káwọn tí wọ́n ń wá mọ́tò Tòkunbọ̀ mọ̀ pé Tòkunbọ̀ ni ọ́. ká lè rẹ́jísítà rẹ. àpẹẹrẹ tó fi mọ̀ wípé ìwọ náà ti ń lérí ọkọ̀ bọ̀ díẹ̀díẹ̀ wọ́n bá ti ń tẹ ọ́ọ̀nù fún ọmọ wẹ̀yìn díẹ̀díẹ̀ ìwọ náà ni wọ́n ń pè lóòótọ́ ó kọ̀ rẹ̀ ṣe ọ́ọ̀nù àmọ́ ńgbà tó ti ń tẹ ọ́ọ̀nù ó tiẹ̀ ọ̀rọ̀ ra slow down díẹ̀ ńgbà náà ló wá tẹsẹ̀ mọ́rin ṣé ọ́ọ̀nù jẹ́ báńgà ni ńgbà náà ló tún wá tẹsẹ̀ mọ́rin December ti dé tán o Ọlọ́run ó ṣe ọkọ̀ olóríire fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Sáámi. Àmín. Jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikumus salam wa rahmatulahi wa barakatuhu. ẹ̀yin onílù ọ̀ya. Bushiraka Gauthu Shababi. Allah bushiraka Gauthu Shababi. Otita akila nasibi. Otita akila nasibi. Wasirita fil kauni ramuza. Wasirita fil kauni ramuza. Bilhausi inda lahasibi. Allah bushiraka Gauthu Shababi. Otita akila nasibi. Wasirita fil kauni ramuza. Bilhausi inda lahasibi. Bushiraka Gauthu Shababi. Bushiraka Gauthu Shababi. Bushiraka Gauthu Shababi. Utita akila nasibi. Wasirita fil kauni ramuza. Bilhausi inda lahasibi. وبالعطاء القاسب Gaothu Shabaab فبشرا 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 بدفع بيت القاسب لا يتركنك دوما رب العلي راكب لا يتركنك دوما رب العلي راكب Otita akila nasibi. Wasirita fil kauni ramuza. Gauthu Shababi fabushira. Gauthu Shababi fabushira. Mapajani o, Sati Ababu mapajani, ọmọ kékeré ni. Mapajani o, Sati Ababu mapajani, ọmọ kékeré ni. Mapajani, Sati Ababu mapajani, ọmọ kékeré ni. Olóríire tóun náà fẹ́ ṣerú eléyìí láyé kó yóò bú ànábì Muhammad lẹ́ẹ̀mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Odimini. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Mo dájú ìbéèrè kan gbogbo àwa tá a wà láàyè yìí. Mo sì fẹ́ kẹ́ ẹ máa dá mi lóhùn nínú ọkàn rẹ lẹ́ẹ̀kan náà.
afasirun haza mo ń bi gbogbo àwa tá a wà láàyè yìí afasirun haza. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. wọ́n náà máa dá ààrẹ lóhùn. أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون. ẹni ọlọ́pàá ń bẹ̀rẹ̀ rẹ̀ kó máa ń pariwo ọlọ́gbẹ́ Allahu Akbar. أفسحر هذا. kúláṣẹ̀ ń dà so ìwọ náà ń dà so bó o bá fi tiẹ̀ rẹ rù kí ló fẹ́ fi tiẹ̀ rù. أفسحر هذا. bẹ́ẹ̀ bá wu ìwọ oníwà yóò jẹ ìyà oníyà. أفسحر هذا. awọ̀lú má tẹ́ ọmọ àwọn ará ẹ̀ ní o. أفسحر هذا أم أنتم لا تبصرون أفسحر هذا أم أنتم لا تبصرون. ẹlẹ́kùn ẹjẹ́ àwọn Gaothu Shabaab bí wọ́n ti rí kí ló fa bórí ire wọ́n ti rí bá ti rí ìwọ náà ó yẹ kí onílàákàyè máa rò ó. Gaothu Shabaab ẹ má bínú dédé ọjọ́ orí yín yìí ó yẹ kẹ́ ẹ sì wá ń bi pé ẹ̀ ń rẹ́ǹtì ilé ẹ̀ ń ronú pé bó lẹ ti fẹ́ sanwó mi December ti dé tán. أفسحر هذا. ẹ kẹ́ máa ronú pé Ọlọ́run àwọn ọmọ ti fẹ́ wọ skul nísìn bó la ti fẹ́ sanwó skul wọn gbogbo àwọn first time báyìí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ bàbá dáadáa nulẹ̀ ó gbọ́dọ̀ mọ kanra lásìkò yìí báyìí responsible father ó gbọ́dọ̀ mọ kanra báyìí ó gbọ́dọ̀ jẹ́ ara rẹ̀ gbọ́dọ̀ mọ balẹ̀ dèdè ìgbà táwọn ọmọ skul ó wọ skul ẹ wọ bẹ́ẹ̀ ti náwó. أفسحر هذا أم أنتم لا تبصرون أفسحر هذا أم أنتم لا تبصرون. ọ̀rọ̀ kan ṣoṣo náà mo fẹ́ sọ nínú gbogbo ohun tí mo mú wáyìí kí dá lọ̀rọ̀ yẹn gbogbo àwa tá a wà láàyè yìí nǹkan kan ń bẹ tó já sí wípé bó o bá fi mójútó wàláhì tiẹ̀ tún lè dáa ju ti Gaothu Shabaab yìí lọ. Hayakumullah. àmọ́ tí nǹkan yẹn bá fi bọ́ fún ọ bí pílẹ̀nì tó fò tó ń juwọ́ sí ni ó ti lọ bí tí ń lọ báwọn efele ni ó ti lọ́nu. Hayakumullah. gbogbo ẹni tó bá yọnu man radiya alayhi abawayhi qabla mawtihima. ما رضي عليه أبويه قبل موتهما ولا سيما أمه يعيش في حياته حياة طيبة ولا يفتكر بعضهما فإن رضاهما يتأثر في حياة أبنائهما فإن رضاهما يتأثر في حياة أبنائهما حيا وميتا. tí bá ti tú ọ̀rọ̀ yẹn lákùn ẹ yọ̀ǹda mi kí n mọ́ lọ lọ́rin ẹ bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. من رضي عليه أبويه قبل موتهما. mo mọ̀ pé ìyá wa tí wọ́n bí yín wọ́n láṣẹ lẹ́ẹ̀kan tí wọ́n ṣe fún bàbá tí ó bí yín tọ́lọ́hun fi ní káyé máa yẹ yín bí tí ń yẹ yín. من رضي عليه أبويه قبل موتهما ولا سيما أمه. ìyá yín lè láṣẹ́lẹ̀ lọ́dọ̀ bàbá yín láṣẹ́lẹ̀ tó dáa ọmọ mi dáa wọ́n sì bí ire àmọ́ àwọn olórí ibú ló bá rìn lérí ire wọn ò fi bá kalẹ̀. من رضي عليه أبويه قبل موتهما ولا سيما أمه يعيش في حياته حياة طيبة. ó ṣe wọ́n dẹ́ra Yakumullah. ó gbọ́ kéwú yẹ púpọ̀ kéwú jiná kéwú jòkó sí lára. من رضي عليه أبويه. ìwà àtàjà náà sì rẹ̀ wọ́n ṣe practice kẹ́ tó dóde
practice mẹ́rin lẹ́yìn ṣe ń bi gbogbo òde tẹ́ ń lọ kiri yìí ó di wèrè báhùn ládùúgbò dẹ́ẹ̀tì tó pọ̀ nílẹ̀ yìí ẹ máa ṣe practice gbogbo wáàsí ẹ ti ṣe wáàsí tẹ́ nu mọ́tò ohun rẹ̀ ó hàkọ́ tó dòde báhùn. màgàdíyà àlẹ́yìn àbáwáyì kọ́bùlà màwùtí máa wà láṣìyàmà ọmọ. ọlọ́run ló tún pariwo lọ́gbẹ́ Allahu Akbar. Allahu Akbar. Gaothu Shabaab mo rí ipò rẹ̀ yín yìí ó tayọ kan ní èèyàn ń lu ẹbu ni wàláyì tàláyì ó ti ṣe appendix tó ẹ̀mẹ́wàá. màgàdíyà àlẹ́yìn àbáwáyì kọ́bùlà màwùtí ìmá. tó bá jásí wípé ọṣẹ ni a mọ àwọn tó jásí wípé a jù wọ́n lọ lọ́jọ́ erí wọ́n ti funfun nírun wọ́n ti gbóbi ilẹ̀ Gálílì ara wọn ti ṣá ara wọn ti bú síbẹ̀síbẹ̀ wọ́n bá ti ń sáré iwájú tó wàláhì ẹ̀yìn náà ti ń bára wọn. màgàdíyà àlẹ́yìn àbáwáyì kọ́bùlà màwùtí ìmá wà láṣìyàmà ọmọ. gbogbo ẹni tó bá rí ọ̀nù òbí rẹ̀ pàtàkì jùlọ ìyá tó bí. La siyama ummuhu. pàtàkì jùlọ ìyá tó fi ìdí bí ọ tó gbin bí ọ. La siyama ummuhu. ìyọ́nú àwọn méjèèjì ló ṣe pàtàkì o àmọ́ tó bá fi rí ìyọ́nú ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi mí kan lè gbé káyì ìwọ ọmọ yóò so tí wọ́n fi dájú lé ọ tí wọ́n fi bẹ́ẹ̀ fún ọ kó soríire. Ya'ishu fi. kò sírú èpè tẹ́nìkan lè ṣe fún ọ tó lè mú èpè yẹn ṣẹ torí pé àdúrà àwọn tàná yẹn kò lè jẹ́ kéèpì ẹnìkankan ṣẹ mọ́ ọ lára. Ya'ishu fi hayati hayatan tayyibatan. bàbá wo Gaothu Shabaab ó rí i pé Gaothu Shabaab ń gbádùn ayé gan. Ya'ishu. Gaothu Shabaab ò ní ariwo ni. fi hayati hayatan tayyibatan. ilé ẹlẹ́ẹ̀kejì ni ilé alákọ̀ọ́kọ́ kìí ṣe pé wò ilé alákọ̀ọ́kọ́ wò níwọ̀ tó fi sìmẹ́ǹtì ẹ̀yọ̀ kan ó fi yọ blọ́ọ̀kù 100 wọ́n padà ṣe mí ní alákàlágínákù fún wọn láìpẹ́ o. Ya'ishu fi hayati hayatan tayyibatan. Gaothu Shabaab wá kúrò ní ilé tí wọ́n ń gbé tẹ́lẹ̀ nǹkan míì máa ń mú yàn migrate kúrò níbi téèyàn wà ẹ jẹ́ ká máa yàn ẹlòmíín rò wípé àbí nǹkan kan ní mú yín kúrò níbi tẹ́ ẹ gbé tẹ́lẹ̀ rárá o wọ́n sì ń lò síbẹ̀ yẹn náà ilé yẹn náà sì ń bá ìgbà mu nǹkan kan ò sì ṣẹlẹ̀ láburú tó gbé wọn kúrò ńbẹ̀ dábàá wípé àbí nǹkan kan ni ṣe ẹlẹ́lòmíì ò mọ̀ nǹkan kan online ló ń wò àwọn tó dẹ̀ súnmọ́ wa jù àwọn ara wa ni ṣe rí àwọn tí wọ́n ń wò wá yìí wà láwọn lórí ibú lọ́pọ̀ jù nù wọn o wọ́n kàn rẹ́rìn sí wa ni ìgbé ibi tí Gaothu Shabaab ń gbé bíbà yìí Gaothu Shabaab ń upgrade ni dédé owó tá fi kọ́lé yìí ìwọ ti fi ṣe bàgá ẹjẹ́ fún wọn ló ń ṣe kì ẹjẹ́ fún wọn bẹ́ẹ̀ lómi bá ti rí wọn tí wọ́n rìn lọ́rin bọ̀ báyìí ẹ dákun bàbá ẹjẹ́ fún wọn máa fún wọn wàhálà tiẹ̀ nù. Ya'ishu fi hayati hayatan tayyibatan. Ntí Gaothu Shabaab fi ń gbé ayé tó dáa báyìí Gaothu Shabaab gbà dáadáa lọ́dọ̀ ìyá tó bí wọn ni o. Wala yafutakiru ba'dahuma fa inna ridahuma yata'atharu fi hayati abna'ihima hayya wa maita. Pariwo lọ́gbẹ́ Allahu Akbar. Allahu Akbar. Gbogbo ọmọ tó bá rí ọ̀nà òbí rẹ̀ wàláhì básìkò rẹ̀ ò báyìí tí ì tó ni. La yafutakiru ba'dahuma. Wàláhì kò ní tòṣì láéláé ẹ̀ máa tán ń pè lóṣì. Òṣì má yàtọ̀ sí pé ká ní èèyàn kọ́lé. Èèyàn lè kọ́lé. Gaothu Shabaab kọ́kọ́ ní mímọ̀. Àkọ́kọ́ azikí tọ́lọ́run ṣe fún Gaothu Shabaab ní pé wọ́n ní mímọ̀. Allah. Kí láǹfààní owó tí wàá fà ní tó ní mímọ̀ owó wọn tó àṣírí mímọ̀ rẹ̀. Kí láǹfààní owó tí wàá fà ní tó lọ́lọ́hun tí wọ́n wọ́ Ọlọ́run wá sọ́dọ̀ rẹ̀ tó ń fi sùúrù lọ̀ wọ́n Ọlọ́run ò ké ọba hùn. Gaothu Shabaab ní mímọ̀ ó ní tẹríba ó tún wá lówó wá má jẹ́ ntàn o ilé ayé ilé asán kèé dá fún ọ ní o àti màgbá wàá kú ni
Wà ló ráyé sá. Wà ló ráyé sá. Èyàn máa rí tí ń lé iná kó tó sá fún. Ayé tí ń sá fún ọ tó ló sá fún. Ayé tí ń sá fún ọ, ìwọ ni wọ́n ń sá fáyé. Èyàn máa ráyé náà kó tó. Irú àwọn Gaothu Shabaab yà lè ní wọn ráyé sá. Torí pé olóòsì ò gbúdọ̀ kọ́rú eléyìí. Èyí tẹ́ ẹ kọ́ yìí, wàláhì summa billahi, ń tó pa ẹlòmínú. Níbi ìlòkulò, níbi erékeré, sórí gbogbo odò sí tó ń wẹ̀ kiri, wàláhì omi òwúlẹ̀ gbé ọ lọ ni, ìyọ́nú ìyá rẹ̀ ni ó lọ wá. Gbogbo ọmọ tí ó bá wá níyà tó ní bàbá, mẹ́sẹ̀jì yẹn nìyẹn. Tó o bá ti níyà tó o ní bàbá, dákun torí Ọlọ́run, ìwọ ló ní mẹ́sẹ̀jì yìí o, torí pé kéètì ìbọn fún ọ. Àwa ni o wá bí. Kápẹ́ bá a ti tó yìí. Má jẹ́ ń tàn o. Má jẹ́ ń tàn o. Wàláhì má jẹ́ ń tàn o. Ẹgbẹ́ mi tí ò ní ò dáa fún mi. Wàláhì summa billahi, mo fẹ́ mọ tó ní. Ó dáa fún mi, mo sì rí nǹkan jẹ. Gbàgbé ebi ò pa mí ìyó, ọmọ olòṣì náà sì ní òkè dáa fún ọ ni. A rí nǹkan jẹ a sì yó. Ìmá dùn mí bí egbò ni, bí kí n níyà mi báyìí. Kí ìyá mi wà láyé báyìí, kí ló fẹ́ jẹ tí ò ní jẹ? Kí ló fẹ́ mu tí ò ní mu? Kí ló fẹ́ wọ̀ tí ò ní wọ̀? Irú ọkọ̀ wo ló fẹ́ gùn? Táà ní gbé fún kó máa gùn. وقل ربي وأموما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه. Wá padà wálé mẹ́sẹ̀jì mi fún wọn tó níyà tó ní bàbá. أكرم أباك وأمك. Gbogbo wọn tó wà láàyè yìí, ìyá rẹ àti bàbá rẹ ó dọwọ́ rẹ o. الوالدين مثل العينين. Òbí rẹ méjèèjì bí ojú rẹ méjèèjì ni wọ́n rí o. أحدهما اليمنى Sórí ojú ọ̀tún òun nìyá rẹ. والأخرى اليسرى. Sórí ojú àlàáfíà rẹ òun ni bàbá rẹ. إذا فقدت أحدهما ينقص النصر. Bó o bá ti di pójú ọ̀tún rẹ fọ́, ó rí wípé ìrìnà rẹ ó dínkù, òní ìrìnà bàbá dáadáa, ó padà máa fi gíláàsì gbé ni. وإذا فقدت الاثنين أصبحت أعمى. Bí tọ̀tún bá wá fọ́, títòsí náà fọ́, sọ́mọ̀ kó ti da fọ́jú nù. فحافظ عليهما. Bá a ti wà yí afọ́jú ni wá, dáadáa tá a ti ṣe kalẹ̀, òun ni òjá jì sọ́fìn ayé. فحافظ عليهما. Sórí ìyá rẹ àti bàbá rẹ tó rò pé kò dáa òun, ṣé wọn náà ti rí i nísìn? Ìwọ ń sọ pé ìyá àti bàbá rẹ ó lò sí ni níwọ̀ ọmọ 20-something years. Lẹ́nu tiẹ̀, gbogbo ọmọ I came from a poor background. Ó ti di 18 years ni. Tó o bá ti di 18 years, ìwọ ń gan lọ poor, àwọn òbí rẹ ò poor. وإذا فقدت الاثنين أصبحت أعمى فحافظ عليهما كما تحافظ على عينيك. Gbogbo ẹni tí ò bá wá fẹ́ pàdánù òbí rẹ̀. فحافظ عليهما. Ìyá rẹ bàbá rẹ ó dọwọ́ rẹ. حافظ عليهما. Ṣe dáadáa fún wọn o. حافظ عليهما. Inú wọn dùn ó. حافظ عليهما. Má di irinṣẹ́ ìbànújẹ́ fún ìyá rẹ àti bàbá rẹ o. حافظ عليهما. Gbogbo tá a sọ fún ọ yìí ó ní táìmù ó sì lásìkò, kò sóbì kan tí ó fẹ́ kọ́ ọmọ rẹ kú ṣáájú òun o. Àwọn òbí máa ń fẹ́ káwọn gbẹ̀yìn àwọn ọmọ wọn ni o. حافظ عليهما Mójútó wọn dáadáa كما o. تحافظ على عينيك. Gẹ́gẹ́ bó ti mójútójú rẹ méjèèjì, wọ́n ní kí gogoro má gún mi lójú, àtòkèrè láti kọ́. Gbogbo owó tó o bá fẹ́ kí o soríire, bí Gaothu Shabaab ti soríire yìí, ìyá rẹ òun gangan ní pẹpẹ ọ̀rọ̀ rẹ o. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف. Bó o ní ìbá ti rí kíyàwó wà láyé lénìí. ولا تنهرهما. Kẹwàá ní mọ́mí eléyìí ni mo fẹ́ kẹ́ wò lénìí, àní ìfẹ́ kẹ́ wo eléyìí mọ́, eléyìí mo rà fún yín tẹ́lẹ̀, àbọ̀ǹgbà mo jáde mo tún wá rí ìtọ́jú yẹn lọ, mọ́mí eléyìí ni kẹ́ wò, gbogbo ń tẹ́ ẹ fẹ́ dá lára fún owó rẹ̀ wà, ta ni fẹ́ rà fún nísìn. وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة. Gbogbo àwọn ẹni ẹlẹ́ni ní ń jèrè iṣẹ́ ìyá yín. وقل رب ارحمهما كما ربياني صغيرا. Ṣé bá kan ké kúrò aláwù ni? Sáàmù bọ́lọ̀ ń gbà ni.
àmọ́ bọ́n deliver ẹ̀. sáàmù bóyá deliver rẹ̀ dispatch rider sáàmù kó gbé débẹ̀. Qul rabbi irhamhuma kama rabbayani saghira. bẹ́ẹ̀ bá mu gàrí àti kúlí yóò gúnfẹ́ níta ń ké fún wọn àmọ́ má gbé débẹ̀ àbí wọn gbé débẹ̀. Wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. ìyá wa tí wọ́n lọ Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. ìyàwó tí ìyá tó bí ìyá ìyàwó wa náà. ìyá ìyàwó wa náà. Olúwa kó bá kẹ́ àwọn náà. Olúwa kó bá kẹ́ àwọn náà. alùbáríkọ̀ láwọn ẹni Ọlọ́run. alùbáríkọ̀ láwọn ẹni Ọlọ́run. La ilaha illallah. la ilaha illallah. tó jẹ́ ká lo dimension yẹn ni wípé Ọlọ́run dùn wá nínú ó tún wá bà wá nínú jẹ́. òun náà ló sì ní alẹ́ wà lẹ́tí àdáhákà wà ábùká. bóun bá ti ń dùn ọ́ nú òun ò máa pọ́ lẹ́rìn. ẹ rí i pé ẹ̀rín náà ló ṣáájú kó tó di wípé ẹkún tẹ̀lé. gbogbo ẹkún tó o bá ń sun nísìn tó o ti rẹ́rìn ṣáájú tó o bá rí ẹ̀rín yẹn dáadáa ó padà sunkún náà ni. èèyàn máa yọ̀ sínú èèyàn wà dúpẹ́ jáde. gbogbo ẹni tí ń bá wa ń yọ̀ jáde tí ò mọ àbí òun mo sọ nísìn èèyàn máa yọ̀ sínú yóò wá dúpẹ́ jáde. gbogbo ẹni tí bá wá ń dúpẹ́ jáde tí ó yọ̀ tó gbogbo ẹni bá ń yọ̀ síta tí wọ́n ń dúpẹ́ nínú yóò padà sunkún ni. èyí tó dáná nù èèyàn máa dúpẹ́ jáde ó wá yọ̀ sínú ni. faliyadhaku qalilan. Amma bi ni'mati rabbikum fatahaddathu. Sallu alayhi wa sallimu taslima. Bẹ́ẹ̀ Shabaab ẹ̀rọ dìde síwájú báyìí kí o gbó lórí ilé kó bá nàka àtàyà sí Gaothu Shabaab. àkọ́kọ́ náà wọ́n ní igi tó tọ́ tí fọ́ọ̀rìn ò fi ṣetán bí báyìí máa jókòó ni tí fọ́ọ̀rìn á fi kúrò bí báyìí máa jókòó ni a dẹ̀ máa bò tó máa lọ fáà gan tó ní mo mí nìyí wá ni lẹ́yìn tó pọ̀ gan mo máa ń gbádùn fọ́ọ̀rìn gan ni so àsínú ẹni tí lògo mọ́ tiẹ̀ ọ̀rọ̀ tí mo kó wá ká níbẹ̀ mo ṣe sọ ni ẹ jẹ́ rí àfa àrọ́dọ́ tó kàrà àwọn ò gbọ́ nǹkan kan mọ́ báyìí wọ́n á gbọ́ nǹkan kan mọ́ báyìí àfa àti sunkún ayọ̀ àfa la ilaha illallah gbogbo ẹni tí inú rẹ̀ dùn sí Gaothu ẹ wọ́n tẹ́ ẹ tún ṣe fúnra ọ̀dọ́ tó kàlám ẹ sì fi ìdùnnú ẹ fi sọ àfa àdìrìndìrìn àfa ń kúnlẹ̀ wọ́n ń dọ̀bálẹ̀ wọ́n sì tún sunkún wọ́n tún wọ́n rẹ́rìn mixed feelings kéèyàn máa sunkún kó tún máa rẹ́rìn ẹ wo orú dáadáa tẹ́ ẹ ṣe Rawdatul Kalam ẹ wá kí ló dé títí eri yín pín díẹ̀ fà ẹ dákun ẹ dé padà ọmọ ìwọ ló kó owó wọn dání gbogbo owó tẹ́ pa ó yẹ lọ kó wa nínú yín bá dùn sí mákàtẹ́ ń lọ mo fi dán wọn wò ni ọmọ yẹn ti lọlé ò sí wàhálà olóríire kó wà sí Gaothu Shabaab. Kana ka àtàyà sí Gaothu Shabaab. ìka àtàyà ni ìka yẹn ń sin lọ́hùn gan nínú ara wa àfiwọ́tẹ̀ ìbá kírun ló kù. ìwọ́tẹ̀ kírun ló kù. bàbá ẹ dákun ẹ dìde bẹ́ẹ̀ ti ṣe mú ẹ ti ní mi lára ẹ dìde. ẹ dákun kò sẹ́ni tí ó mọ̀ yín lóní tẹríba ẹni bá wa ń sọ pé ó ní gbéraga ó ti wù wá láì nílà káì fún yín ni ẹ dákun ẹ jẹ́ àna ká àtàyà sí Gaothu Shabaab. ẹ jẹ́ àna ká àtàyà sí wọn. má ṣe léyìí lẹ́ẹ̀kan tó kù tẹ́ ẹ ṣe tẹ́ fi dágbére fáyé. amina. má fi olè ẹ̀mí má fi jà yín. amina. má fi òṣì ta yín. amina. má fi àárẹ̀ gbé yín dé. amina. tó o bá ti lè sáámi wá gbowó mọ́tò kó máa lọlé. amina. aláǹfààní àti fún ọ lówó mọ́tò kí ló wá wáyà yìí tó ti jẹun náà. èyí láti ṣe pé bí tún pọ́ ẹni ó fún ọ lóúnjẹ tá à ń ṣàdúrà fún olè sáámi ẹnu dùn ọ́ nígbà tó ìpa kòkòrò mú ọ. Gaothu Shabaab má fi òṣì ta yín láéláé. amina. ìgbọ́wọ́ àwọn èèyàn kan ṣàmì dáadáa. amina. Gaothu Shabaab má fi àárẹ̀ má fi gbé yín dé. amina. ó tọdún kan tó ti jáde ẹ lọ kì í sílé gbogbo ránru àárẹ̀ jáde mọ́ ọlọ́mọdé ó bá yín.
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. ẹ lọ jókòó ìwọ náà tẹ ọwọ́ rẹ daniel ọlọ́run fọ́rin lọ sí èkó ní ọ̀la láti lọ gbé sí ayọ̀ láti lọ fún ọbẹ̀ lọ àbá wọn lọ gba marukuba téèyàn máa gùn níta gbogbo ń tẹ́ ń gùn nínú ilé tí ń gbá gúngùn títà yìí náà ọlọ́run jẹ́ ó máa gbá gúngùn èyí tẹ́ fẹ́ lọ gbà yìí má tún ṣe é ní ẹrù olè mọ́. Amina. àti ẹ̀ ti já nísìn ó lè kàn bá wá nísìn wọn aláwọ̀ wá gbálẹ̀ ni yóò ṣe òfò yóò ṣe àgbákò oore tẹ́ fẹ́ lọ gbà lọ́la wọn ní gbà lẹ́yìn yín. Amina. alùbáríkọ̀ ọ̀la àwọn ni ọlọ́run. Amina. ọ̀làlá ilaha illallah bisimilahi iná àdéhùn àkàfúrí ara rẹ bó bá ṣe fẹ́ràn ara rẹ sí ni o ṣe ké sí. bisimilahi rahman rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. نعم الخليفة اللباس صلاته نعم الخليفة اللباس صلاته يا صاحب العز والاحترام. àwọn àfáàsì pọ̀ tá a gbádùn nídòkó yìí. ẹ dákun ẹ má ti lọ. má lọ agbádùn rẹ. wàlúfọ́dìlì wà lígàùsì àlùfáàsálàtì òzúrí yàmínà sọ́mà ṣìmàlà màmídìlù ṣèkè àlùfáàsálàtì. ìwà ìlú kọlẹ́bà àlùfáàsálàtì. Ya salati, ya salati, ya salati, ya